ẹ̀ ń wò lójú wòran yìí ni wọ́n jẹ́ Alhaji Suleiman Lawal Ẹgbẹ̀jì l'Ógbómọ̀ṣọ́. Ẹgbẹ̀jì gbogbo l'Ógbómọ̀ṣọ́ ni aláṣẹ àti olùdarí iléeṣẹ́ Sulawog International Nigeria Limited tí tewétegbò ń ti ipasẹ̀ Ọlọ́run àti ipasẹ̀ wa jáde. Ẹ̀yin tẹ́ ń gbọ́ mi lákòókò yìí ó kí yín pẹ́ kú dédé àkókò yìí o. Bàbá tí a sọ pé tewétegbò kí ni jẹ́ tewétegbò? Ọ̀nà tí àwọn bàbá wa ń gbà ṣàtúnṣe láti tọ́jú ara wọn láyé àtijọ́ tẹ́mi wọ́n sì gùn táyé wọ́n sì tùbà tó túṣẹ gẹ́gẹ́ bí àṣà àti ṣe Yorùbá ìní tewétegbò jẹ́. Ara àwọn àṣà Yorùbá ni ká máa gbo kára ó dá ṣáṣá yálà àwọn ọmọ èyí tágbàlagbà lè lò tàbí ọmọdé tàbí ẹni tí ń bẹ ní ọ̀dọ́. Látara bẹ́ẹ̀ láti gbé àkànṣe gbòógì kan jáde tí à ń pè ní all power alẹ́ gidigba. Olómi ẹ̀rí àgbo gangan lélẹ́yìí kò ní kankan tó jẹ́ bí ọtí inú rárá tó lè pa àyàn rárá tàbí ó lè sojú fìrìfìrì. Èyí gangan ni àgbo fẹ́ni tí ó bá mọ ọtí mu rárá. Èyí ni a fi ọtí kì tí ó máa ń ṣèyàn ní ojú fìrìfìrì díẹ̀díẹ̀ tó sì jẹ́ pé níṣẹ́ wọn bó la bá wá sí ń lo àgbo ìkíni ẹ̀ ń torí rẹ̀ lò látijọ́ fẹ́ni tí kù díẹ̀ àti bá obìnrin ṣeré rẹ̀ bá kù díẹ̀ tàbí obìnrin tí nǹkan àkókò rẹ̀ ò ṣe déédéé tàbí ní ti ẹ̀ ń wojú Ọlọ́run fọ́mọ iṣẹ́ rẹ̀ pọ̀ tá a bá wá máa ń lò lágbo lọ́jọ́ ọjọ́ sí látijọ́ láti jọ̀ǹjọ̀ kí la fi ṣe ẹ̀yẹ yẹn wa ewé kan tí wọ́n ń pè ní ewé àjànrẹ̀rẹ̀ tá a bá wá ń lò fún jẹ̀díjẹ̀dí wọ́n ń lò fún òkú àtọ̀sí ìmọ̀ ń fọ gbogbo ìdọ̀tí tó bá wà nínú ẹ̀jẹ̀ ń sì máa jẹ́ kí egun àbàbà wọlé láyé àtijọ́. Bẹ́ẹ̀ náà la tún wò pé kí làbá wa tún ń dọ́gbọ́n sí tí egun wọn fi le tí kò sì sí oògùn òyìnbó láyé àtijọ́ wọ́n sì gbégbé ayé rọrùn náà la tún fi ṣe lawafin jáde. Lawafin yìí bíi tíì ni bó ṣe rí ẹyọ kọ̀ọ̀kan ló wà nínú ẹ̀ mẹ́wàá ló wà nínú ilé tí mo dání. Àbàbà wa máa ń lò àbàbà wa jẹ́ ká mọ̀ pé okó àrùn bá lò pọ̀ rí o kò rí o bí bàbá èèyàn bá kó rí tàbí bàbá èèyàn bá kó rí tí a bá fi bí ọmọbìnrin tàbí ọmọkùnrin yóò wà lára rẹ̀ ni àbàbà wa máa ń lò láyé àtijọ́ àgúnmu jẹ̀díjẹ̀dí tàbí òkú àtọ̀sí tẹ̀mí wọn fi gùn tí wọ́n sì lo àsìkò tó lu Ọlọ́run wọn dá fún wọn láyé àtijọ́. Tọ́ lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Alhaji Dr. Suleiman Lawal Ẹgbẹ̀jì l'Ógbómọ̀ṣọ́. Ẹgbẹ̀jì gbogbo Ògbómọ̀ṣọ́ ni o ti lé toko ọmọ yín tí Olúwa Olódùmarè fi ṣe alákòóso iléeṣẹ́ Sulawog Tradomedical International Nigeria Limited. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́lẹ̀ pè mí sí 080 335 80664 080 335 80664. Zen number mi ni 080 20 40 59 54. Òun ló ń lọ nísàlẹ̀ amóhùnmáwòrán yìí ná.